lásìkò yìí tí Ramadan ń bọ̀ wáyé gẹ́gẹ́ bá ti mọ̀ nínú ìlú wa àwọn nǹkan àwọn ọ̀rọ̀ máa ń jáde wá ìṣe ẹ̀dá nìyẹn ìṣe náà wà ní kí àwọn àlàyé mi náà tẹ̀lé lórí ọ̀rọ̀ mímú oṣù àwẹ̀ lábala pé dandan ní kárí oṣù àtúnmáwẹ̀ àbí wípé kíkà tá a mọ̀ sí alhisabul falaki wíwo kalẹ̀ ká sọ pé jọba yìí ni yóò ṣẹlẹ̀ ìwo ni ó gbé pẹ́lú ìdùnnú méjèèjì aláṣẹlẹ̀ kan wà fáìsì méjì náà làwọn fáìsì sọ àwọn kan ní ká fojú wò wọn lóun ní ká dólé lórí ká sì mú fífi irinṣẹ́ wò kíkà òǹkà ká fi yẹn sọpọ́tì àwọn kan nígbà tó yẹ sí pé kíkà òǹkà yẹn àti ní irinṣẹ́ tó lè bá wa wò ó tí ó sì ka òǹkà yẹn tó ń kà yẹn ó gún régé tí ò ní sí mistake ń bẹ ẹ jẹ́ ká máa lónú iṣẹ́ ká máa fi wo òǹkà ká máa fi ka òǹkà yẹn torí wípé ní táwọn méjèèjì ń sá tán lọ́mọdé náà ni pé kẹ́ni mùsùlùmí ó kò lójú kan kí mùsùlùmí ó mọ̀ ní ìyapa ẹnu òun náà ní ti ń bẹ ní kíni o ní àláwọ̀n rí àwọn méjèèjì mùsùlùmí ó kọ́ mọ̀ ní ìyapa ẹnu tọ́lọ̀ bá wá rí báyìí ẹni tó fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwẹ̀ ó gbọ́dọ̀ prepare àwọn nǹkan kan mọ́rọ̀ tó fẹ́ sọ kí làwọn nǹkan ẹni pé kí ni kó mọ̀ ṣàbùsí ìmọ̀ tí ẹ má lè fẹ́ sọ̀rọ̀ ìmọ̀ èyí fi mo fẹ́ bì kan ju bì kan lọ èyí fi sọ̀rọ̀ ìmọ̀ lásìkò ibi tásìkò níbi tọ́rọ̀ àwẹ̀ dé níbi tọ́rọ̀ dé lónìí àti ibi tí ìmọ̀ ga dé lónìí kò ní èrò tó tọ́fẹ́ nìkan láti máa sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n fi iṣẹ́ kà tí wọ́n fi iṣẹ́ wọ́jọ́ oṣù kó sọ fún wọn wípé orí bídíà ni wọn àbí kó sọ fún wọn wípé wọ́n ń tako ìlànà Islam kò tọ́ fún ìlànà ìsọ̀bọ̀ lẹ́ni tí ìmọ̀ bá ń bẹ lára ẹ̀ o tó sì mọ ibi tọ́rọ̀ ń lọ torí pé àti kíní tí wọ́n sọ wípé ojú ni kẹ́ ẹ jẹ́ ká gbóde ká fi rí tàbá sì rí tàbá ti wá tàbá ti rí ẹ jẹ́ ká fi irinṣẹ́ sọpọ́tì ẹ̀ àtàwọn tí wọ́n ní àti ní irinṣẹ́ kíkà káàfi kà lójú oṣù tá a mọ̀ àsìkò tí ó yọ a mọ̀ àsìkò tí wọ́n bí oṣù a sì mọ̀ àsìkò tí ó yọ àsìkò tí ó yọ náà kò ní yẹ òun ni ẹja gbára lé tàbá ti gbára lé kò ní sí pọ́blẹ́mù àwọn tọ́sọ̀ yìí náà oníkálukú fẹ́ ìrọ̀rùn fún mùsùlùmí wọn ò fẹ́ kí ìyapa inú wa sọ́kà nìkan wọn sọ̀rọ̀ pé àìbóyá àwọn tí wọ́n ń kà á lẹ̀ tán níjọ́ báyìí láàmúṣu ẹ̀ láàmáwẹ̀ káwa sọ pé bóyá àwọn yẹn bóyá ọ̀tá ìsìlámù nínú wọn ò fẹ́ kí sínú gòkè ní ẹ jẹ́ ká yọ yẹn kó gbé tá a bá ń fi ìmọ̀ sọ̀rọ̀ o ẹ jẹ́ ká gbé àwọn tá à ń sọ yìí ká gbé kó ní context ìlú wa tàwa Nàìjíríà yìí ká gbé sí context àgbáyé kí làwọn àfa àgbáyé mi náà rán àwọn àfa àwọn alágbáyé bẹ̀ tí kàwọn jọ nìyí tẹ́jẹ́ tó dá sí pé wọ́n sọ pé irinṣẹ́ yìí al-marasib al-falakiyya yìí irinṣẹ́ náà tí a ń wò yìí tá a fi ń ka yìí ẹ jẹ́ ká máa fi kanṣu eléyìí yóò mú kẹnukò wa oníkálukú náà ò fẹ́ kẹ́sì ọ̀rọ̀ balẹ̀ a sọ pé kò sẹ́ni tí ó fẹ́ kí Islam ó fún nǹkan sínú Islam tí ò ní sílẹ̀ oníkálukú náà ń bẹ̀rù àti bọ̀fọ́ bọ̀ náà bá ṣé wàá di jẹ́ náà yóò dá ká máa gbé nínú ìlú àtàwà yìí a ní àwọn àlùfáà tó náà fi kẹwàá àyè máa bójú oṣẹ́ wọn kò jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run kó nǹkan tí wọ́n lò yìí dáadáa àwọn tíra àwọn àfáà mi tá n ká lókèrè kò sí láì fi mẹ́rẹ̀ ó dáadé ìmọ̀ nìmọ̀ ń jẹ́ àmọ́ àwọn tá a ní ìlú yìí Ọlọ́run fún àwọn àfáà kẹwàá lò yìí dáadáa tọkọ tíra ó sì pé làákàyè tí wọn náà kẹyìn lágbàáyé o tó máa ń sọ̀rọ̀ àgbáyé ó dá sí yìí ni wọn bàbá wa Maulana Al-Allamah Al-Ilory ẹni pé nínú tíra tí wọn kọ as-Sawm wal-Fitr tíra yìí sáìzì ẹ̀ lè kéré àmọ́ tí ń bẹ́ẹ̀ kéré tíra wọn ni wọn ó wà ní tíra tí wọn kọjọ sí ìbàyí péjì ní as-Sawm wal-Fitr tẹ bá sì wọ dáadáa àsìkò tí Maulana tí tíra yìí jáde around 86 tí ìbáṣe mistake ní first edition jáde àsìkò yẹn ní gbogbo àgbáyé alámù ìsìlámù ìlú ìsìlámù wọ́n ń ṣe conference wípé ǹjẹ́ a lè fi irinṣẹ́ woṣù irinṣẹ́ tó fi ń woṣù ǹjẹ́ a lè gbáralé àbá lè gbáralé láwọn ìlú ìsìlámù wọ́n deliberate lọ́dẹ̀ lọ́wọ́ ìgbà yẹn ni bàbá náà kọ tírà yìí ká lè mọ̀ pé n ti ń ṣẹlẹ̀ Nàìjíríà wà yìí ń ṣẹlẹ̀ láwọn ìlú mi náà gbà wọ́n Maulana wa take responsibility pé ìlú mi nǹkan ò gbọdọ̀ bàjẹ́ mbẹ̀ àfikẹ́ nínú dá sí wọ́n ti kọ tírà yìí àsìkò tí wọ́n kọ tírà yìí jẹ́ àṣọ lásìkò tì nínú ìlú tàwa yìí wọ́n fi dá sọ̀rọ̀ àwọ̀ káfí mọ̀ wípé Wahid Abdullah Al-Ilory àfáà tó rí tẹ̀sìn ronú kí wọ́n bá sọ sínú tírà yìí yóò dá kakọ̀ tírà yìí káka tírà yìí dáadáa ẹni pé níbẹ̀rẹ̀ yìí wọ́n as-Sawm wal-Fitr rahim wọ́n ní pé ìgbàwẹ̀ àti ìtúnu li-tawhid yawmi bad'i sawm láti kẹ́nu lẹ́kọ̀ọ́ ọjọ́ tá a bẹ̀rẹ̀ àwẹ̀ kó lè rí bákan náà wa khatmi yìí ọjọ́ tá a parí àwẹ̀ ala jami'il alam ní gbogbo ayé wala amalu bit-takwim al-falaki bẹ́ẹ̀ sì ni ká fi ṣiṣẹ́ òǹkà takwim al-falaki òǹkà táǹkà lójú òǹkà táǹkà bóun ni ìrà òṣùpá tí yọ bóun òṣùpá tí rìn li ta'dad al-ayyam wa shuhur láti fi kà àwọn ọjọ́ àti kíni àti oṣù ẹ̀rí
ibi tí wọ́n lọ́mọ ní pé wọ́n amadu bíi tẹ̀fúnmi lè falaki kìbá kíka láti lo kíka ọjọ́ òṣùpá ọjọ́ tí ó yọ ọjọ́ tí ó rìn láti fi bẹ̀rẹ̀ láti wọ́n fi ṣe òǹkà àwọn ọjọ́ oṣù àti láti wọ́n fi ṣe òǹkà àwọn ọjọ́ àtẹ oṣù tí wọ́n wá rí ìgbà tí ọ̀rọ̀ sọ̀rọ̀ lórí fati atokita bó ti ra yìí fati atokita àwọn ibì kan wà tí mo fi ẹ̀kọ́ sọ gba fati atokita wọ́n ní bisimilayi rahman rahim wọ́n ní bisimilayi fil iftitah walhamdulilayi fil ikhtitam wassalatu wassalamu ala sayyidil anam abdullahi wa alihi wa sahbihi al-kiram àwọn kẹ́lìmọ̀ ìtìsíwájú yẹn wọ́n kọ́ àwọn tó kọ́ fọ́lọ́wọ́ bá tí a fi bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá tá a fi bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú fọ́lọ́wọ́ bá tí a fi ń parí nǹkan wọ́n ní falakọ̀dí kánà mùsùlùmí nàìjíríà abala mùsùlùmí nàìjíríà yìí ka mùsùlùmí jẹ̀mí ilẹ̀ alàmì àwọn náà gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo àgbáyé náà yabda'una siyama ramadan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ramadan bí asabi ru'yatil hilal ní bọ́n bá ṣe rí oṣù li kulli baladin ní gbogbo olùkọ̀ọ̀kan mundu sadr al-awwal eléyìí ti bọ̀ láti ọdún àkọ́kọ́ sí ìsìlámù bẹ̀tẹ̀ ìsìlámù ti wà láyé ni tọ́wá ti ní wọ́n rí oṣù lóníkàlùkù bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni mùsùlùmí nàìjíríà náà rí o walam yaraw ba'san wọn ò sì rí láì fi an yataqaddama baladun ala baladin pé kí ìlú kan síwájú ìlú kan bi yawmin lọ́jọ́ kan fil badi wal khitam abẹ́rẹ́ àwẹ̀ kí ìlú kan síwájú ìlú kan bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ kan wà láàrin wọn àti pé àparí àwẹ̀ kí ìlú kan parí síwájú ìlú kan ọjọ́ kan wà láàrin wọn wọ́n ní wọn ò rí láì fi sí wọ́n rí kó normal ká bẹ̀rẹ̀ àwẹ̀ káwọn kan bẹ̀rẹ̀ lónìí káwọn kan bẹ̀rẹ̀ lọ́la wọ́n rí kó normal káwọn kan parí lónìí káwọn parí lọ́la wọ́n rí kó normal wọ́n ní bẹ́ẹ̀ ni mùsùlùmí nàìjíríà ti rí bẹ́ẹ̀ náà sì ni mùsùlùmí àgbáyé náà ti rí láti kọ̀ọ̀dọ̀ sàṣẹ́lá láti ìbẹ̀rẹ̀ àsìkò ànábì sàṣẹ́lá ọba wa ní wà lámà kọ́ ni kò sí ìyàpá ẹni kò sí ọ̀rọ̀ oníkàlùkù pé súnmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ní ká bẹ̀rẹ̀ àwọn ọjọ́ kan náà eléyìí túmọ̀ yìí pé rúkúyà ká fojú rí oṣù òun ni nǹkan àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ tó oníkàlùkù ò sì rí sí láì fi níbi pé káwọn kan bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́nìí káwọn kan bẹ̀rẹ̀ lọ́la oníkàlùkù ò sí láì fi torí pé oníkàlùkù bá rí oníkàlùkù gbàwẹ̀ wọn ní kí n lọ bẹ́ẹ̀ eléyìí sì ni àwọn àfa àwọn àyímọ̀tì mọ̀dáyì àwọn afọ onímọ̀dáyì àtàwọn àfa gbàgbàgbà míì tí wọ́n jẹ́ àwọn kọ̀tìmùn orí eléyìí ni wọ́n wà kí ló fà ní ibi kí ni rírí yẹn rúkúyà yẹn òun náà ní kálukú wò káka báwo ni ìràwọ̀ ti ń rìn báwo ni ti ń múùbù káka àwọn àfa àtijọ́ wọn sára fún torí pé kí ni torí pé ìràwọ̀ yìí náà làwọn mọ̀nàjìmùn àwọn tí wọ́n jẹ́ àwọn astrologers àwọn tó ń so ìràwọ̀ pọ̀ mọ́ kádàrá ìdá rírìn òṣùpá yìí náà làwọn náà ń lò àwọn ní ẹ̀jẹ̀ ká sára fẹ́lẹ̀ yìí ọba ní wọ́n lámà tó ṣe fa telegraph wọ tẹlifóònù nígbà tí wọ́n á di pé telegraph àti tẹlifóònù ṣẹlẹ̀ tọ́mù yẹn mọ̀ wọ̀lẹ̀ ìzá àti rédíò wà wọ́n sọ́ra àkábàrò kulli baladi yusma'u fi wẹ́ẹ̀kan àkàrà ó di pé ìlú kọ̀ọ̀kan máa ti ń ṣẹlẹ̀ nílùú míì ìlú kọ̀ọ̀kan gbọ́rùn ìlú míì qariban kana aw ba'ida ó súnmọ́ ó jìnnà ni ọba ní wa kana kullu baladin yuzi'u khabar al-hilal gbogbo ìlú kọ̀ọ̀kan wá ń kéde àwọn tí róṣù ní ahlihi faqat faraàlú rẹ̀ nìkan nílùú ayé o àti róṣù wọn kéde ní kí orí rédíò orí tẹlifóònù orí tẹlifíráfù wàkàní ẹ̀sùn wọn yóò ìlú kọ̀ọ̀kan gbàwẹ̀ ń túnú alẹ́ àsáfẹ́ àádàlá kábàrà lórí ìròyìn tó wá di kéde pé wọ́n ti rí o ìkéde oníkàlùkù wọ́n Misra Iraki Syria Morocco wákan náà láti àtẹ́mìdò ala Saudiya gbogbo wọn ò tẹ̀lé Saudi fi síyàmù níbi àwẹ̀ ṣùgbọ́n tààtàmìdò àléhà wọ́n fi Saudi ṣe ibùfẹ̀yìntì fi Eidul Adha tó bá ti dọdún tágbọ̀nrán ọdún tá lọ hajj ọdún tá àléhà ìkànnì حيث يكون بعض الوقوف على عرفات تريد تماتي لو عرفة لين دوك جوان يكين وتوشل فالمسلمون تبعون لذلك لها مسلمين كون وتلي إليه أما المسلمون نيجيريا بقى إيه المسلمين نيجيريا فهم على قسمين وقسم جيش شماليين مسلمين تواني أوكي يامبي تواني نورث طبعا يامبي جنوبيين مسلمين تواني ساوث يامبي نيجيريا كمان مسلمين تواني نورث يامبي تواني ساوث يامبي وكان كل قسم ẹnì kọ̀ọ̀kan wọn يعمل على حد قبل الاستقلال oníkálukú ń ṣiṣẹ́ lórí ibi tó wà ní kí ó tó di pé nàìjíríà gbòmìnira ẹni kí wọ́n gbà tí nàìjíríà wà nínú òmìnira ẹ̀ tí nàìjíríà wà ní lọ́wọ́ amúnisìn àwọn ìbò janubu wà lọ́tọ̀ ṣàmọ́dé wà lọ́tọ̀ north wà lọ́tọ̀ south yìí náà wà lọ́tọ̀ south ní ó wà lọ́tọ̀ ní bal يعمل أهل كل بلد aráàlú kọ̀ọ̀kan ṣiṣẹ́ على حدة lórí bó ti wà ní bal دون انتظار بلد láì retí ìlú kan ka Sokoto gẹ́gẹ́ bí pé àrètí Sokoto pàtàkì alápèjúwe kọ́ máwẹ̀ ká tó máwẹ̀ wọn ní kò rí bẹ́ẹ̀ ara north mú àwẹ̀ tí wọn lọ́tọ̀ ara south mú àwẹ̀ tí wọn lọ́tọ̀ ní síwájú kí nàìjíríà tó gbòmìnira ilé ìtumọ̀ pé bó ti wà nàìjíríà nípìnlẹ̀ náà níbi kí ara àlẹ́ haúsá wọn máwẹ̀ tí wọn ara àlẹ́ bí nǹkan àwọn náà máwẹ̀ títí wọn bàbá ń sọ fún wa ní àwọn tó pilẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí àwọn ìtàn yìí ó ṣe pàtàkì láti mọ̀ wọ́n
ká lè mọ ìgbìyànjú wo làwọn ẹni àná gbìyànjú ká sopọ̀ mọ́ gbèrú tàwọn ẹni tòní. àwa ní hawala al-marhum Ahmad Bello wọ́n ní Ahmad Bello tó jẹ́ pé òun ni zaimu shamali yìí òun ni olórí gbogbo àwọn òkè ọya náà fi àyàmì yìí lásìkò rẹ̀ ayé ìjìmọ̀ àṣàmàlì yìí ó ṣe kẹ́nu àwọn aráàlẹ̀ haúsá kó papọ̀ alá ìzá àti Kaduna lórí ìkéde tó máa kéde ní ilé rédíò Kaduna fi ìrìnlá ní badisiyan wákàtí yìí láti kéde ìnílá bẹ̀rẹ̀ àwẹ̀ o ìnílá parí àwẹ̀ o ìkéde wọn Ahmad Bello ó ṣe bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ haúsá gbogbo lókè ní northern state ó wà lójú kan náà fatamma làwùjọ àlè kan eléyìí rọrùn fún láti ṣe alẹ́ àṣàṣe lórí kí ni anna ìkìlímà shamali pípé north gangan northern region káàlà qabla al-istimar síwájú kí àwọn amúnisìn tó dé dáta sultanu Sokoto wọ́n ti ń bẹ lábẹ́ ìjọba sultanu Sokoto kàdáwùlà tí wọ́n àhídà wọ́n dàgbà bí ìjọba ìlú kan ni ẹni pé ní north ní gbogbo haúsá síwájú káwọn amúnilẹ́sìn ìlú tó dé wọ́n ti ń bẹ lábẹ́ sultanu Sokoto eléyìí tó wà pé láyé Usman Sheikh Usman Fodio rahimahullahu ta'ala al-mujahid al-kabir wa ad-da'iyatu al-nahrir bàbá náà gbìyànjú lórí ìgbésẹ̀ káàkiri wọ́n ní gbogbo tí ń jẹ́lẹ̀ haúsá wọ́n ti wà lábẹ́ àṣẹ sultanu Sokoto eléyìí ti wà kó tó di wípé àwọn amúnisìn kan tó dé ni wọ̀nyí kárùn-ún láyé tẹ̀tẹ̀rú náà fi sáwọ̀ kọ́ra kẹ́sìkò tẹ́lẹ̀ náà bọ́ṣẹ̀ wáyé náà wọ́n yé retí àṣẹ lọ́dọ̀ sultan kan tó máwẹ̀ kan tó bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀sọ́rú àdàdà àlè kàmọ́ lẹ́yìn ìgbà tí ó ti di wípé Sheikh Ahmad Bello ó ṣe ìgbìyànjú pé kí gbogbo ẹnu ilẹ̀ haúsá kù lórí pé tó bá ti kéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ àti parí àwẹ̀ nílé rédíò Kaduna ó ní kálukú bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọ́n ń tẹ̀lé àṣẹ Sokoto níbẹ̀rẹ̀ àwẹ̀ àti parí àwẹ̀ ó lè jẹ́ pé wáyé pé báwo ni sultan Sokoto níbo ni àṣẹ yẹn ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ haúsá ló bẹ̀rẹ̀ níjẹ́ tó sì bẹ̀rẹ̀ náà yẹ kẹ́lẹ́ pé sultan Sokoto ipò yẹn ó jásí pé wọn ni olórí gbogbo mùsùlùmí ilẹ̀ haúsá wọn ní gbogbo wọn náà kọ́ ni wọ́n ń tẹ̀lé àṣẹ sultan àmọ́ kẹ́ni wọ́n pín yẹlẹyẹlẹ Sheikh Ahmad Bello wá gbìyànjú láti ṣègbè pé Kaduna station radio station tó bá ti kéde oníkàdókò bẹ̀rẹ̀ àwẹ̀ tó bá ti kéde oníkàdókò parí àwẹ̀ wọn ni ó sì rí kíní ìṣe àwọn ní àmà àlùjínú ẹ̀rọ àwọn tí wọ́n jẹ́ àwọn ará ilẹ̀ Yorùbá yà yìí táwọn ní south yà yìí fàmílì wọn mọ̀ ìyá àmà lè bèèrè àyè ṣàrẹ̀ ìbẹ́nu ẹni tó wọn náà ń tẹ̀lé ìkéde ilẹ̀ haúsá ìbẹ́nu wọn mo sọ fún ní tíra yìí àkọ́kọ́ jáde ẹ̀ ó rẹ̀ pé 1986 ni àwọn ènìyàn àkọ́kọ́ jáde ẹ̀ bàbá ní ìbẹ́nu àwọn tí wọ́n tẹ̀lé ilẹ̀ haúsá wàmílì wọn ń sì ìbẹ́nu wọn máa ń yẹ ṣẹ́ẹ̀lì bèèrè àyè àwọn tí wọ́n ń lò lákàyè wọn bìnà alẹ́lẹ́jànà òbá torí nítorí wọn ni pé ilẹ̀ Yorùbá wo lámúyẹ̀ fún fi yawmin min al-ayyami tata dáwùlà kò sí lábẹ́ ọjọ́ kan òṣẹlẹ̀ ní kílẹ̀ Yorùbá wà lábẹ́ òfin dáwùlà Sokoto ìjọba Sokoto qabla al-English síwájú káwọn olóyìnbó tó kó Nàìjíríà lẹ́nu wà ayyam al-English àti lásìkò tí Nàìjíríà wà lóko ẹrú wọn nílẹ̀ Yorùbá ń dá òfin ẹ̀sìn tí wọ́n ṣe ẹ̀sìn pé àwọn tí wọ́n dá wọn nílẹ̀ ẹrú wọn dá sọ́rọ̀ ẹ̀sìn Islam tí wọ́n gbogbo before káwọn nílẹ̀ ẹrú tó dé àtìgbà tí Nàìjíríà wà lóko ẹrú ilẹ̀ Yorùbá Janub wọ́n dá ètò àwẹ̀ wọn mú lọ́tọ̀ ni wọ́n ṣètò lọ́tọ̀ kọ́ papọ̀ mọ́lẹ̀ haúsá wọ́n ní wà mùsùlùmí náà náàkà wọ́n náà mùsùlùmí náà sì ré táwọn ilẹ̀ Yorùbá yìí tààtà òkàmì mọ̀tẹ̀lifí abẹ́ àwọn olóṣèlú tó yàtọ̀tọ̀ ni wọ́n wà àwọn adarí ìlú ó wà nù wọn tó jẹ́ pé adarí mùsùlùmí bẹ́ẹ̀ nu wọn mímú nàṣọ́ra adarí tó bẹ́ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ nu wọn kọ́dà wà fani yún ẹ jẹ́ pé adarí ìlú tó bẹ́ kí ni ẹlẹ́bọ tó bẹ́ kí ni olóòṣà bẹ́ẹ̀ nu wọn wàlàm yajma bayna al-shamal wal-janub nǹkan kan tó pa ilẹ̀ haúsá àti ilẹ̀ Yorùbá kọjọ́ náà lọ́hùn gẹ́rù ìtìhad al-federali al-jadid Nàìjíríà jẹ́ federation ìlú tí wọ́n papọ̀ tó di pé wà ní abẹ́ dáwùlà kan òun náà ló pa ilẹ̀ haúsá àti ilẹ̀ Yorùbá pọ̀ alladhi yar'asuhu hina muslimun wa hina ghayru muslim jẹ́ pé ẹni tí yar'asuhu hina ẹni tí ó jọ̀gá ń bẹ̀ ó lè jẹ́ mùsùlùmí gbà mí ويرأسه حينا غير مسلم ẹni tí ti ṣe mùsùlùmí olùjọ̀gájọ́ náà nítorí pé wọ́n ní pé ilẹ̀ haúsá àti ilẹ̀ Yorùbá nítorí àwọn pọ̀ ju pé because before kó lóyìnbó tó dé oníkálukú wà nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣèlú ò papọ̀ oníkálukú láwọn ọba wọ́n sì ní wọ́n ti ṣe nǹkan nígbà tó lóyìnbó dẹ̀ dé náà wọ́n pa tó dá àwọn ìlú ẹ̀pà wọn pọ̀ kọjá ní kí wọ́n jẹ́ Nàìjíríà wọ́n ní tó pa ọkùnrin ní pé a jẹ́ Nàìjíríà àmọ́ ètò abẹ́rẹ́ àwẹ̀ àparí àwẹ̀ wọn ní kò papọ̀ ilẹ̀ haúsá ṣe tiẹ̀ ilẹ̀ Yorùbá ṣe tiẹ̀ náà wọ́n ní báyìí ló ṣe wà before kíni Sheikh Ahmad Bello ìfún gbàtà Ahmad Bello gan tó pàṣẹ ilẹ̀ haúsá gan náà haúsá ń dá tiwọn lọ́tọ̀ tọ́ wọ́n ní mọ́kífò rọ́bìtọ̀tì al-a'imma wal-ulama min al-janub wọ́n ní ipa wo ni rábítà ilẹ̀ Yorùbá ipa wo ni wọ́n kó níbi tí ń lọ rí o ọwọ́ sọ ìyẹn pé níbi tí a lọ ni pé ibi tí bàbá sọ ìgbìyànjú wo làwọn ará ilẹ̀ Yorùbá ṣe àwọn rábítà ilẹ̀ Yorùbá ìgbìyànjú wo ni wọ́n ṣe
àbá ní ìgbìyànjú tí wọ́n ṣe wọ́n ní mọ́kìfù ibo ni rọ́bìtọ̀ ilẹ̀ Yorùbá níbo ni League of Ulama and Alfaz ilẹ̀ Yorùbá níbo ni wọ́n dúró sí lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ àwẹ̀ àpàdé àwẹ̀ àbá ní laqad ittahada al-a'immatu wal ulama wal mas'ulun an shu'un al-islam fi al-janub àbá láwọn àfà àtàwọn ìmáàmù tí wọ́n gbé tó ẹ̀sìn dání nílẹ̀ Yorùbá yìí wọ́n panupọ̀ ittahada wọ́n ní union wọ́n ní league nítorí pé rábítà kìí ṣe pé ròrí ẹnìkan ló bí rábítà wa bàbá àlè lórí kọ́nà kó bá kẹ́wọn bàbá bẹ̀rẹ̀ rábítà wọ́n pa àwọn àfáà sí àwọn àfáà náà gbà lọ́wọ́ wọn ìtàgbà níbi kí ni wọn ò yapa ẹnu oníkálukú fọwọ́ sí tí tí wọ́n pé rábítà ti láyé mọ̀ rábítà tó ti wà ní 1964 wọ́n ní wà á ń ṣàwù munazamatan àwọn àfáà wọ́n wá papọ̀ wọ́n dá ìjọ kan lẹ̀ sanata 1964 alif wa tis'ami'a wa 64 miladiyan abali kini miladiyatan baba ní 1964 ẹnu papọ̀ àwọn àfà láti dá munazama láti dá ẹgbẹ́ lẹ̀ tó sọ pé wọ́n fọwọ́ sí wọ́n fi kí wọ́n fọwọ́ sí eléyìí ní ìpìlẹ̀ rábítà ní 1964 àwọn àfà ilẹ̀ Yorùbá ní gbogbo olùkọ̀ọ̀kan stéètì kọ̀ọ̀kan tó wà jọ náà lọ́hùn wọ́n fọwọ́ sí wọ́n fi kí wọ́n fọwọ́ sí yadrusuna fiha hadha al-amr kí wọ́n ṣe dìrásà ọ̀rọ̀ àwẹ̀ yìí náà ni ọ̀rọ̀ àwẹ̀ yìí bó láti bẹ̀rẹ̀ àwẹ̀ bó láti parí àwẹ̀ wa ghayruhu min al-umur al-islamiyya àtàwọn nǹkan mìíràn náà àwọn ètò Islam lam yaltazimu bi ra'yi al-shamal àmọ́ jọ́nà lọ́hùn wọn ò tẹ̀lé ọ̀rọ̀ àwọn ará ilẹ̀ Haúsá wọ́n ní famarra nígbà míì yahduthu al-ittifaq ìpapọ̀ lè wáyé láàrin ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá níbi bá bẹ̀rẹ̀ àwẹ̀ ìsòtìfà ó lè wà coincidence èyí kí ni kó ṣí kó bára wọn mu àmọ́ ìbára wọn mu yẹn kò sí bí wọ́n gbàṣẹ lọ́wọ́ ara wọn ọjọ́ náà lè papọ̀ ọmọ bàbá tán ní àdúgbò ìfẹsẹ̀ láàrin ìgbà méjì rèé wọ́n lè bẹ̀rẹ̀ ní kíni lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lè bẹ̀rẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ so wọ́n ní bọ̀ rọ́bìtà wọ́n dá ní 1964 lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí gbogbo ẹnu àfáàlẹ̀ Yorùbá sì ló kò sí gbogbo ẹnu kò sí yẹn ń túmọ̀ wípé rọ́bìtà ń tó pilẹ̀ kìí ṣe pé ẹgbẹ́ kan ló pilẹ̀ kìí ṣe pé ìròrí kan ló pilẹ̀ rábítà kọ́dà kìí ṣe pé bóyá ìwọ sáláfí ìwọ tẹ̀blígì ìwọ amadíà ìwọ súfí ẹni káwọn ohun sí fọ́kọ́ àwọn ọjọ́ pọ́n ní kìí ṣe yẹn gbogbo àfáà pátápátá ni wọ́n parapọ̀ gbogbo pátápátá na parapọ̀ lẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ á dá rábítà yìí lẹ̀ títí wọn pé ìṣọ̀kan ń ti bẹ́lẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ ìṣọ̀kan tẹ́nìkan ò yá pé eléyìí ló súfí eléyìí ni oní sáláfí eléyìí ni oníkìnìkan ìṣọ̀kan yẹn ń bẹ́ẹ̀ náà fi dá rábítà lẹ̀ ní 1964 rábítà tó sì dálẹ̀ ní 1964 yìí gbogbo ilé kéwú náà ni ìwọ Markazi ni o ìwọ Mahdi ni o ìwọ gbogbo ilé kéwú pátápátá tó wà lẹ̀ ìbáyìí náà because àwọn àfáà nìkan wọn dálẹ̀ kéwú lẹ̀ àwọn àfáà yìí náà bí lọ́yìn ẹnu kò lórí wípé iṣẹ́ rábítà dání iṣẹ́ ẹ̀sìn ni tó sábà wáyé pé rábítà tó jẹ́ pé rábítà tó ní tó ti wà láti 1964 yìí ìpanupọ̀ ló bí rábítà wá ìpanupọ̀ ní kí ni ló bí rábítà wá lẹ́sìn tí wọ́n sì yan àwọn ìmáàmù àwọn olórí ìlú kọ̀ọ̀kan tó ní kálukú tó ń sọ̀rọ̀ wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí a ní láti padà síbi tọ́rọ̀ wà ṣe rí tọ́rọ̀ bá rí báyìí mo fi dé ẹjẹ́ àká tíra àwọn àfa tó máa ń lò wá tíra yín sì ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ àáka pẹ̀lú bọ́lọ̀ bá ti di kánákà lábára wọn láti fi wò ó kí lágbìyànjú àwọn ní àná ká so mọ́tò ní tí ń túmọ̀ yìí pé rábítà al-a'imma wal ulama tó wà nílẹ̀ Yorùbá yìí o tó dákà ní 1964 yìí o ó wà lórí pé bìníyàtì ittihad bayna al-muslimin lórí ìpapọ̀ gbogbo mùsùlùmí ni pé tí ó mọ dé trace Islam tí ó papọ̀ ẹ̀jẹ̀ kan àtàwẹ́ àti nǹkan mìíràn náà ẹnu mùsùlùmí sì ń kó láti gbà wò ẹnu mùsùlùmí kò láti gbà wò kọ́dà tòun ti bí wọ́n ṣe bálẹ̀ àwọn ṣe tó tẹ́ kí wọ́n mú àwẹ̀ tí ẹnu wọn kò. àwọn ni wàhálà hàdà lórí eléyìí dhalla an-nas yatasa'alun amma dha yatimu bihi ijadu al-hal an-nihai wọ́n ní àwọn èèyàn béèrè pé kí ni nǹkan tí yóò mú lasting solution wa tí ó mú wa lè hadhihi al-mushkila fún mushkila pé ilẹ̀ Yorùbá náà ara wọn tí pé ilẹ̀ Haúsá wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́tọ̀ ilẹ̀ Yorùbá ń kọ́ wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́tọ̀ mushkila yìí tatajaddad kulla amin yìí máa ṣẹlẹ̀ gbogbo ọdún indama yasta'iddu al-muslimun nígbà tí mùsùlùmí bá jẹ́ parí mọ́kànlẹ̀ ìbáraẹ̀ ṣàlọ̀ náà fáwọn kúrò àbáná mọ̀ wá o nìyà pẹ̀lú tí wọ́n ṣẹlẹ̀ àti ọdún àwẹ̀ wàtúnzíọ̀ ìzàáàt àwọn tó wá dé ilé rédíò wọn máa kéde mukhtalafil akhbar ìròyìn tó yàtọ̀tọ̀ a ní shamali nílẹ̀ Haúsá wọn kéde tó yàtọ̀ nílẹ̀ Yorùbá kọ́ wọn kéde kìíní tó yàtọ̀ min hadha kíni al-qatl al-wahid nílùú kan yìí náà
tí ń túmọ̀ èyí wò bí rábítà bá ṣe dá rábítà kalẹ̀ náà wọ́n ṣe ń wò pé yóò dá kí ẹnu kò lórí kí ọ̀rọ̀ àwẹ̀ ọba ní fàbádà àndòfíìmà aláwo náà kà man yara fardan lórí pé a rí man yara fardan ẹni tó rí wípé ọ̀ràn yẹn ni ẹni pé iṣẹ́ tí rábítà ṣe yìí náà a sì láwọn kan tí wọ́n rí pé ní ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn kí ni wọ́n rí pé fardan alal janubiyyin àwọn kan rí pé ọ̀ràn yẹn ni fáwọn ará ilẹ̀ Yorùbá ayẹ̀ tẹ́lẹ̀ ó ṣàmárì yìí ní ká tẹ̀lé láwọn ará ilẹ̀ Haúsá wàlá ìṣẹ̀yìdúnà lè àfúsì wọn o ará Yorùbá ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ ní gbìyànjú kankan lórí ẹ̀sìn fúnra wọn tẹ̀fíìdán tẹ̀sílímì kìíyàdà pé kán júlẹ̀ ọ̀rọ̀ ìṣíwájú ẹ̀sìn Nàìjíríà kán júlẹ̀ fún kí ni Ali Sokoto àwọn Ali Sokoto wọn láwọn Yorùbá kan náà rí bẹ́ẹ̀ wàyára wọn láwọn kan rí bẹ́ẹ̀ wọn sọ fún àwọn Yorùbá wọn láwọn kan rí pé ẹ wá ẹ ju okùn ẹ̀sìn ilẹ̀ fara Sokoto kan máa darí ẹ̀kẹ́yìn ilẹ̀ Yorùbá kan máa tẹ̀lé wọn wọ́n ní àmọ́ wàyára Janobi yìí wọ́n náà àmọ́ àwọn ará ilẹ̀ Yorùbá o wọ́n rí Adam eltizam àwọn oníléeṣẹ́ yẹn o wọ́n láwọn kan Nàìjíríà o ilẹ̀ Yorùbá ẹ tẹ̀lé ilẹ̀ Haúsá ẹ ju ètò gbogbo tó bá ti ṣe létò ẹ̀sìn ní lórí ní kẹ́ máa tẹ̀lé ẹ tẹ̀lé wọn ẹ má ní ọ̀rọ̀ fúnra yín wọ́n láwọn àmọ́ àwọn ará ilẹ̀ Yorùbá wọ́n rí pé yarawna Adam eltizam láàrin wọ́n rí pé yìí ló ṣẹlẹ̀ hatta yattafiqa al-jami' ala nidami 'adil títí kí ni ó dìgbà tí oníkàlùkù bá parapọ̀ lórí ètò kan tó jẹ́ tó déédéé mu'taraf ètò yẹn tó dẹ̀ jẹ́ tó oníkàlùkù fọwọ́ sí bil musawati tí ó jẹ́ pé déédéé wà láàrin Yorùbá àti kí ni ilẹ̀ Haúsá ala al-madhhab ad-demokrati lórí ètò democracy tán lóyìí thumma ala al-ihtimam al-lazim pápájọ lọ́nà ká tún wá di ká ní àkọlé kan tó yẹ li mawdu' ru'yat al-hilal fún ọ̀rọ̀ àwa oṣù wa tahammul mas'uliyyat al-ba'th ká sì gbé ìdí ká gbé dání ètò àmọ́ ṣèwádìí nípa oṣù wọ̀lẹ̀ ìzáhà bá ti kéde lẹ́ẹ̀kejì kíkí ni kó jẹ́ àjọmọ̀ láàrin wa bá ti kéde o bá ti ṣètò ẹ̀kẹ́lẹ́ pé ètò bá ti róṣù o bẹ́ẹ̀ kan náà ni kó lẹ́sí pé ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá oníkálukú papọ̀ ẹnìkan ò ní ní privilege ẹnìkan lọ yóò jẹ́ àjọṣe àwọn tó lẹ́sí pé àwọn ilẹ̀ Haúsá ní wọ́n ṣe tí lè wọ́n bọ́mọ̀ tẹ̀lé wọn ní ètò tó bá ṣe wọ́n ní kò ní ìṣẹ̀lẹ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá ní àwọn ò ní tẹ̀lé ànígbára àyè tó sọ yìí ká tẹ̀lé ilẹ̀ Haúsá ó dìgbà tí dá sí pé ó bá di pé musawat tó bá di pé déédéé wà lórí bá a ṣe ṣètò tí ilẹ̀ Haúsá bá ń ṣètò ilẹ̀ Yorùbá náà wọ́n pè wọ́n dá sí ètò yẹn ẹnìkan ò ní ní yẹpa jẹ́ nìkan lọ oníkálukú wà ní equality wà oníkálukú wà ní déédéé yẹn ni pé ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá oníkálukú wọ́n jọ máa ṣètò tẹ́nìkan ò ní ṣètò lẹ́nìkan lọ bí ilẹ̀ Haúsá bá rán oróṣù ó dojú ilẹ̀ Yorùbá náà ìjà náà wà ìjà ṣe tá àjọsọ wà wọ́n ní eléyìí nìkan tí ó ṣẹlẹ̀ pé àti bá kíní ìdé pọ́ìntì kan ibẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀lú ọlọ́run nígbà mi ká bá tó kásìrà ká lè mọ kíní gbìyànjú àwọn ẹni àná tó gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ mọ́ṣẹ́ lélẹ́yìí iṣẹ́ tó bá jẹ mọ́ṣẹ́ Islam lọ́kàn èmi tí mo lè kọ́ yìí Mọ̀lánà Al-Allamah lórí iṣẹ́ tó jẹ mọ́ṣẹ́ wọn ó mú mi láyà wa púpọ̀ torí pé àjọmọ kí wọn nìkan kọ́ ọ̀láyì àmọ́ torí pé bàbá yìí gbìyànjú sí ẹ̀sìn àlè lórí níjọ́ tí ń ṣiṣẹ́ ẹ̀sìn nínú ní Nàìjíríà yìí kò ṣe nítorí ọmọ kí wọn nìkan o wọ́n ṣe nítorí gbogbo mùsùlùmí orí kí Islam lè òkè ní orí bẹ́ẹ̀ ni wọ́n dá mọ́rkàsì sí orí bẹ́ẹ̀ náà ni mọ́rkàsì bẹ́ẹ̀ lórí náà sì lówàdì sí kì í ṣe pé torí ilẹ̀ Yorùbá àbí torí ọmọ mọ́rkàsì gbogbo tí bá ti ń jẹ́ Islam ní Nàìjíríà yìí tí Islam ò ní lẹ́yìn tí wọ́n lọ́wọ́dún sí tọ́jà ò sì fi ní jẹ́ Islam òun ló kan àdì lórí ló kan mọ́rkàsì náà sì ló kan mọ́rkàsì láti jọ́n tó fi dùn mí ọ̀rọ̀ rẹ̀ lórí bí rábítà bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lè tó ní àkọọ́lẹ̀ rẹ̀ ló fi dá kámọ́ lákọọ́lẹ̀ gbogbo ẹ̀yin àfà tẹ ní kálámù tẹ mọ̀ nǹkan kọ ẹ dákun ẹ gbìyànjú gbogbo tí ń ṣe láwùjọ wa nísìnyí náà àwa ló ṣojú o ẹ jẹ́ alákọọ́lẹ̀ rẹ̀ àdìlórí in tó ṣojú wọn ni wọ́n kọ́ọ́lẹ̀ yìí tàǹkà yìí ẹ jáwa náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìṣe tẹ́sí pé ọ̀rọ̀ kan tó bá dọjọ́ wájú tá a bá ti lákọọ́lẹ̀ rẹ̀ kó wà lákọọ́lẹ̀ àwọn ọmọ wa tá a ti bí báwo ní ó ṣe mọ báwo ti rí tó ráwọn kan wà tí wọ́n dàtọ̀ ní báwo lè tòun ṣe wá ní dàrú sọlọ́n kó ṣàná ọdún ọlọ́gbọ́n náà ibi tí a lè béèrè sáwọn alẹ́kọ̀ọ́